kò gbọ́fọ̀ tí yẹn bá tó máa di òru ní nǹkan bí aago kan iwájú báyìí lórí ìwà orí mi ó ti yí débi báyìí. ìgbà tẹ́mi máa gbọ́ dí wọ́n náà dá sí mo ti wà nù orin dáadáa. ẹ tó gbàdá sí létà ni mo gbọ́ nípa Aláyọ̀. Táyọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta ṣì ń play gbogbo ìgbà tẹ́mi ṣì ń sọ pé kíní yẹn ń play jìtà lọ́wọ́ fókẹ́yìn. wọ́n fẹ́ lè sọ pé ẹ̀yìn Amosun ni mo ti mọṣẹ́ ìbú. nígbà yẹn Gbẹ́ngà Daniel wá àwọn ni gómìnà gbà yẹn. wọ́n wá ń sọ̀rọ̀ àwọn àti wọ́n dẹ̀ jọ ń fa wàhálà. bí ẹ kọ́ wá síbi láwọn ọmọọṣẹ́ mi ti bá dẹ̀ tí mo ti ṣe báyìí mo kàn ní ẹni rí nǹkan e tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Gbẹ́ngà Daniel mèrè báyìí ó mèrè báyìí ọwọ́ ẹni tó ó ní ó tó ó ní ó dàbí ẹni wípé ọmọ yìí mọ nǹkan tí mo fẹ́ sọ àṣọ ń tàn mí ni Amosun ní kí máa bọ̀ ní ilé ọ̀dọ̀ gbàtà máa débẹ̀ báyìí àwọn olórin méje la wà ń bẹ̀ fújì mẹ́ta oníjùjù mẹ́rin mo dẹ̀ láìkì nǹkan kan máa ń láìkì àwọn tá a fẹ́ play bí kan pé bẹ́ta máa ń láìkì ẹ̀ gan. competition. bọ̀bọ́ kọ́ dẹ̀ ti fọ́nbù nù wọn kí n ṣá lè jẹ́ kí kinní yẹn ya bí wọ́n yẹn ṣe máa bẹ̀rẹ̀ orin bá pápákọ̀ gbé ni bírì gbà bọ́ẹ̀ mo ti wá kí fún wa ń ta pé ike báwọn náà ṣe máa lọ pa àwọn èèyàn. ṣé ò ní wárápá gbé òun ló gbé ẹ̀yin dẹ̀ mọ̀ gbà tó ń sọ̀rọ̀. mo mọ̀ gbà náà kódà olórí kan wà tó yẹ kó báwọn iṣẹ́ dáadáa jẹ́ pé èmi ni mo tún bá bàbá yẹn náà bẹ̀ pé ẹ̀mọ́ wọn jọ ń jà èmi ò dẹ̀ mọ̀ kó bá padà fẹ́ tí o lóní ṣàlàjì Alhaji Sefiu Alao wọn máa ní jẹ́ ìsìnkú ṣe orúkọ yẹn náà nìyẹn mo ní excellence oníkálukú ń wá nǹkan tó máa jẹ bí mo yẹ sọ níwájú Ọlọ́run àtẹ̀yàn lọ́dún yẹn. agogo tí ń ka wákàtí ọjọ́ ka wákàtí mi sí rere o. pàtó ni mò ń kọ yẹn. ẹ yẹ kí n manage wa pé bóyá ẹ fẹ́ fún mi ní tẹ́nà tàbí soprano bọ̀ kó mú ní kò mú tó. knockout. tá bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin nílùú Abẹ́òkúta ń bì tá bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin nípínlẹ̀ Ògùn ọ̀kan pàtàkì ní àlejò tí mo ní T-Smart. ní àdúgbò Abẹ́òkúta ń bì mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ àwọn olórin ìyànà NTA dọwọ́ wájú ní nǹkan bíi 20 years ago. tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olórin láti ìyànà NTA nípa iṣẹ́ táwa ń ṣe tó jẹ́ jùjú báyìí mo fẹ́ lè sọ pé wọ́n lè jẹ́ bíi ẹni méjì péré tí mo lè sọ nípa ẹ̀ bóyá pé kí tí mo lè sọ pé yóò wà wájú ṣùgbọ́n tó bá jẹ́ pé nírọ̀ ti tọ̀dọ̀ wa máa ṣì wo bí ẹni bíi mẹ́rin tí n bá ṣì ń wo èmi màá máa wo Sunny Music tó jọ̀rẹ́ mi màá máa wo. ṣé nígbà yẹn. nígbà yẹn tí mo rí pa àjọ ń bọ̀ bẹ́ẹ̀ màá máa wo irú ẹ̀gbọ́n mi kan náà wà à ń pè wọ́n ní Tẹ́ǹgò ẹ̀gbọ́n tèmi gángan nìyẹn. àwọn náà ń kọrin tàjọ wà ń bì báyìí gbà yẹn màá tún máa wo Ṣọlá Glorious. Ṣọlá Glorious ìyẹn náà àjọ wà ń ṣòkòrò yẹn NTA mọ́tò tóró nígbà yẹn. tí n bá tún fẹ́ dárúkọ bóyá máa lè dárúkọ irú ìyẹn ti fẹ́ bòdì sákè Olúgbadé ń bí ìyẹn ní Ṣẹ́sí Bọ̀bọ̀. Ṣẹ̀sán Akínpẹ̀lú ìyẹn ti wà lákìlúgbàdé. ìyẹn wá tí mo rí pa wà ń bẹ́ẹ̀ gbà yẹn àwa nìyẹn. so kó tó di pé bóyá bí àwọn ọmọ kéékèèké yẹn ṣẹ̀ṣẹ̀ wá. bí àwọn ọmọ kéékèèké wo. later mo rí pé Bóyè ló kọ́kọ́ dìde nu wọn Bóyè Best. torí Bóyè Best ìyẹn ọmọọṣẹ́ mi ni. ta ni. Bóyè Best Adéyínká. ọmọọṣẹ́ mi ni òun dọ́dọ̀ mi ní nǹkan bíi iye 2000. Bóyè òun ló kọ́kọ́ gbé orin fún mi pé ó fẹ́ wá pé kó fẹ́ wá gbé orin nígbà táwọn ọmọọṣẹ́ mi kò wá mọ òun wá so ìgbà tó máa dẹ̀ fi bá mi ṣiṣẹ́ àjọṣiṣẹ́ campaign náà ni fún Ìbíkúnlé Amosun ìgbà yẹn gbogbo sórí yẹn wà lọ́wọ́ mi títí kan photograph àti Bóyè máa bá mi ṣiṣẹ́ nígbà yẹn tó fi máa di 2003 2004 lòun ti yà nígbà tó fi wà ní Laro Poly òun náà ti bọ́ta tó ti ń kọrin so Bóyè ni mo rí náà ọmọ kékeré yẹn gbà yẹn pé tó kọ́kọ́ dìde nínú ọmọọṣẹ́ mi and there was a guy Samson yẹn náà wà ní Tòtòrò mo ti gbàgbé ìwọ̀n náà ń chorus fún mi nínú ọmọọṣẹ́ mi náà ni òun náà dìde. tábà tún máa wò mo tún rí kan Daniel mo fẹ́ lè sọ pé kọ́ máa sọ pé mo lójú kòkòrò ọmọọṣẹ́ mi nìyẹn náà ìyẹn náà chorus fún mi. ṣé kò ń ṣe Daniel Ọlákànmí àbí. Ọlákànmí ọ̀dọ̀ mi nìyẹn náà ti kúrò òun náà láwọn ọmọ kéékèèké tí mo rí pé wọ́n tí wọ́n ń gbéra. ok náà mo ń bọ̀ sá ẹ ti mú láti Tòtòrò ńgbà tẹ́yìn bẹ̀rẹ̀ báwọn tó wà ládùúgbò yín àsìkò yẹn náà ṣé kò sọ ní fújì ní Tòtòrò ni. onífújì wà ń gbà yẹn gbogbo gbà yẹn àwọn ilẹ̀ fàdákà
ok ẹlẹ́rọ ní odò ẹran láfihàn wà nǹkan kan yá àwọn onífújì wà bọ̀ orúkọ orúkọ wọn ní mi ò rántí bọ̀ wọn ò ju bíi mẹ́ta lọ ládùúgbò yín ládùúgbò wa nígbà yẹn tó jó ní fújì bọ̀ ilẹ̀ gangan ló dúró tán nígbà yẹn. náà ta kí lorúkọ yín. orúkọ mi ni Babátúndé Kẹ́hìndé ọmọ ìlú Tòtòrò ni mí nílùú Òwú ní Abẹ́òkúta ń bí báyìí. irú orin wo ni ká sọ pé nǹkan. jùjú gangan ni mò ń kọ. ṣé jùjú àbí jùjú gospel. jùjú gospel méjèèjì. bọ̀ tó ní tùǹgbànú. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run. kí ni ìyàtọ̀ láàrin jùjú àti jùjú gospel. aṣọ méjèèjì papọ̀ ni tá a bá wo jùjú sìn ṣe ló dàbí ìgbà pé àwọn bàbá wa Ebenezer Obey àwọn King Sunny Adé Sashina Peters àwọn Délé Táíwò gbogbo àwọn yẹn jùjú láì ní gbogbo àwọn yẹn so irú àwọn bàbá wa Obey sàn nìyẹn làwa ń wo ìgbésẹ̀ wọn là ń tẹ̀lé wọn gbà tá wá rí i pé Christian ni wọn náà dẹ̀ ń ṣakọrin ó yẹ ká máa máwọn nǹkan kọ́kọ́ wọ bẹ̀ pé àìrọ̀ a lè débi báyìí sí kan ní ṣé Muslim ní àbí Christian tá a bá fẹ́ lọ gbaṣẹ́ ok Christian ni mí o ṣé ẹ̀dẹ̀ máa kọ Muslim fún wa báyìí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ a máa fún yín so nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àmú gospel yẹn àmú jùjú yẹn àwa alẹ́ gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ló fi jẹ́ pé gospel jùjú ọ̀ pé kí lorúkọ àwọn ok ẹni àwọn Ebenezer Obey Sunny jùjú làwọn yẹn ń kọ jùjú ni wọ́n ń kọ ok jùjú tí wọ́n ń ṣe gospel jùjú tí wọ́n ń ṣe gospel later làwọn náà ṣẹ̀ṣẹ̀ ń wá mú ẹ̀mọ̀kẹ́gbàtàgbà tí ń dé náà ṣe ń fi gospel yẹn sínú ìyẹn bàbá Obey ìyẹn àwọn bàbá Obey bàbá Sunny ò tí ì fi sí wọ́n ti ń fi sí lẹ́kọ̀ọ̀kan sìn bọ́tọ̀ tí pronounce ẹ̀ pọ́n fi sí wọ́n ì tí ì fi sí ẹ̀dùn ìgbà tó ń kọrin tẹ́lẹ̀ yẹn ṣé kò sí gospel nù orin wọn ni. kò bí kọ́kọ́ tó bá fi ṣe bóyá bí first kíní wọn pé bóyá kéèyàn fi dúpẹ́ ipá àwọn kọ́kọ́ wọlé wọ́n máa ti mú kúrò ńbẹ̀ wọ́n máa lọ sórí jùjú yẹn gọgọ bọ tí mo fẹ́ sọ pé àwọn orin Obey kan wà tó jẹ́ pé ó níbi gospel náà ṣé mo pòbé ló kọ ó ṣe ó Jésù a ó máa yìn ọ́. mọ jùjú ni wọ́n kọ ńgbà yẹn tẹ́ bá wo nǹkan tí wọ́n kọ ńgbà yẹn orí lyrics jùjú ló wà. tó tiẹ̀ nílù tán lù sí. gbogbo àwọn nǹkan yẹn kò kì í ṣe wípé ìgbà tó ṣe wà jókòó ti gospel yẹn gangan ẹ wo bàbá Sunny Adé kìíní máa fi mórè rẹ Olúwa ọba ògo ẹṣẹ mọ àwọn náà ṣe ń wọlé wá padà sí gospel àbàbà wọn ta. bàbá ò ló wà ń ta. inú mi ìnáwó àná ayé wọn wà ìtaláwa ìtaláwa mo sọ ẹ mọ wípé nǹkan tẹ bá a ṣe ń fojú wò. bá a ṣe jọ ń wò kájọ máa wò àti gbogbo àwọn tó ń wò wá báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin ìjà rẹ̀. mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí pẹ̀lú pé ìlú ni mo like ìgbà tí mo ti wà ní primary school mo ti ń lùlù àwọn méjì wà náà bàbá mi tó yẹ pé mo dẹ̀ lọ Sami Children ní Láfẹ̀wá báyìí school 2 so tó bá ti dẹ́ lọ́pọ̀ àwọn Kẹ́hìndé wá torí Kẹ́hìndé ní sọ́ọ̀nì mi àwa ẹ̀yẹ wá lùlù ìlú yẹn ni mo fi bẹ̀rẹ̀ gan mo fi máa jáde primary school tí màá fi ṣe kí lórúkọ ẹ̀ àárín ìgboro ni mo dàgbà sí so onífújì ni mo kọ́kọ́ bá lọ onífújì ni mo kọ́kọ́ bá lọ ni mo kọ́kọ́ bá iṣẹ́. onífújì wo. Sùláìmọ̀ la máa ń pè ọ̀gọ́ lórí wa ọ̀gọ́ ọmọ yẹn náà wàá gùn ìyẹn Sùláìmọ̀ yẹn ọmọ Tòtòrò ni. lábẹ́kúta yẹn náà ní ìgbórúkọ yẹn rí. Sùláìmọ̀ ó ti pẹ́ aṣáṣara wa jọ ń gbà yẹn èmi á máa lọ dé sákàrà mo gùdí pé kí wọn fẹ́ lùlù tí ti mọ sákàrà dé. mo mọ̀ lùlù mo máa pàlà lù mo lé dísìn bàbá máa lù. sọyìn ọgọ́ lórin wà lẹ́wà. ni mo wà ń gbà yẹn lájọ ń kọ fújì yẹn káàkiri. àwọn lórin mi ìwòlẹ̀ tún gbọ́ ń gbà yẹn tó ń kọ fújì. ìgbà yẹn Bonanza ẹ mọ̀ pé bàrà làwọn Easy Kabaka Ẹ̀gbá Ṣẹ̀fíù Àlàó Mọ̀rúfù Ebi ìkọ́ náà tún wà ń gbà yẹn tó yẹ pé sáìdì bàrà báyìí lóhùn náà wà tọ́jọ́ máa ń ó ra wọn papọ̀ ń gbà yẹn tó jó ní fújì. Landoma ti wà wọ́n wà ń gbà yẹn bọ̀ mi mọ̀ wọ́n eégún olórin mo mọ̀ wọ́n Tòtòrò mo mọ̀ wọ́n Tòtòrò àwọn jẹ́ nìkan tó yẹ pé wọ́n wà ájà pé bóyá wọ́n ṣe fíìmù bí kan àbọ̀ ń ṣe kinní kan ẹ máa rí wọn bẹ́ẹ̀ ṣá. now ìgbà tẹ́ sọ pé ẹ̀yin wà ní Tòtòrò tẹ́ dárúkọ àwọn olórin kan lẹ́ẹ̀kan yẹn àsìkò tẹ́ ń sọ àwọn Túndé Ṣóẹ̀bí ń kọ́ àwọn Àdásì àwọn Henry Agboola. àwọn ọ̀gá wa nìyẹn gbogbo táìmù yẹn irú àwọn táwa mọ̀ nígbà yẹn Henry Agboola Kẹ́ngẹ́ àti bàbá tí wọ́n ti dolóògbé tí wọ́n kọ wọ́n máa ń Ṣódípọ̀ yà bàbá so àwọn yẹn la mọ̀ nígbà yẹn díjú gan ìgbà tẹ́mi máa gbọ́ dí wọ́n Àdásì mo ti wà nù orin dáadáa kẹ́ tó gbàdá sí tí mo máa fi gbàdá mo ti wà nù orin dáadáa létà ni mo gbọ́ nípa Aláyọ̀ létà la mọ́ra wa Táyọ̀ Ẹlẹ́sẹ̀ Mẹ́ta ṣì ń play gbogbo ìgbà tẹ́mi ṣì ń sọ pé kí ni yẹn ń play jìtà lọ́wọ́ fún Kẹ́hìndé wọn àti Saint Janet bí mo wọlé apá èmi ò mọ̀ pé olórí ni ìgbà yẹn tẹ́mi ò bá lọ show máa sọ fẹ́ gbọ́n mi pé ẹ̀gbọ́n mi tí mo sọ pé tẹ́ǹgbó yẹn
ìpè jẹ́ kémi play keyboard fún yín máa dẹ̀ Okay. chorus ni mo rí lẹ́ẹ̀kan pé Kẹ̀ǹgẹ́ mú wá sínú school ọlọ́bẹ̀ lọ́dún yẹn ẹ̀gbọ́n mi gangan ló gba show bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ pẹ́ tá a ṣe Benson and Ages tán ni ní gbogbo táìmì yẹn Kẹ̀ǹgẹ́ náà dẹ̀ gbé kíní Benson and Ages yẹn wá ń gbà yẹn Kẹ̀ǹgẹ́ kọ́ wà bàbára mi ni pé Tẹ̀ǹgó ọ̀yá kò mẹ̀ jẹ́ kí bọ́bọ́ iná kó. ńgbà tó máa débi level kan èmi kọ́ kó di keyboard Kẹ̀ǹgẹ́ bọ́ síbẹ̀ yẹn wọ́n bá play keyboard yẹn àmọ́kọ̀gbọ́lẹ̀ kan náà ni pé ọmọ rápálá ó ṣàjáwọn orin òbésèré yẹn ìjọ yẹn ni mo mọ̀ pé olórin ni adẹ ti gbá yẹn ládẹ ti jọ ní gúrapọ̀ ìgbà yẹn ló ṣì ń play Lumida tí bá lọ sí jump ẹ̀ ó kọ́ lè gbé máì fún mi pé ọ̀yà aláì ìwọ náà kì í Ọ̀yà báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin jàre. ìgbà tí màá fi ṣetán pẹ̀lú pé ọ̀rọ̀ onífújìdé nǹkan yẹn mo ṣàtún káàkiri pé orin yìí mo máa kọ́sẹ̀ mo dẹ̀ máa ń gbàgbó gan ẹ lè má rí mi lè máa ti lọ agbo káàkiri máa kàn lọ dúró tí máa wo lórin náà ìgbà tó wá dé level kan dádì mi náà dẹ̀ máa ń kọrin wọ́n jẹ́ sí ẹ̀ ní church wa Apostolic Church ọlọ́mọ ẹwẹ́ ńlá fẹ́ wá mo wá ní lọ́kàn mi pé orin yìí ń wù mí kọ́ ìdílù náà ṣáà ń tì mí sí ìdílù náà tì mí sí ó kàn díjọ́ kan ni mo kàn wá sọ́dọ̀ mọ́mì mi ẹ̀gbọ́n kan wá wà tó fẹ́ first born bàbá mi wọ́n ń pè ní Pastor Samuel Ajayi ó wà lọ́gbẹ̀ àwọn yẹn náà máa ń kọrin nígbà yẹn so mo á lo inflex àǹtí mi yẹn màá lọ máa bá àwọn ru speaker àwọn ru speaker gan yà pé ìgbà tó mi fi ru speaker mo ti ṣiṣẹ́ lẹ́yìn àwọn ọ̀gá o mo ṣiṣẹ́ lẹ́yìn Adéroyà mo ṣiṣẹ́ lẹ́yìn Ṣọlá Glorious mo ṣiṣẹ́ lẹ́yìn Messiah ké Messiah yà Káyọ̀dé àjọ máa ru speaker máa ru speaker tẹ̀lé wọn ní o ọjọ́ tí Messiah máa jẹ́ kí n chorus Pastor Samuel yẹn ló mú mi lọ sí ibì kan so Pastor Samuel yẹn ìyẹn ó ṣáà lọ kọrin mo wá ti ru speaker ó ti wá sú mi mo kàn jókòó ni mo mọ kíní yìí ṣe kíní kọ́kọ́ tí ẹni tó ń gbé ní yẹn ó kọ́ tí kò ń di máìkì yẹn ni mímọ́ nǹkan tó lọ ṣe èmi kọ́ kí máìkì yẹn mọ́lẹ̀ ni wọ́n yẹ kọrin yẹn báyìí aṣọ pákà ni mo dẹ̀ wọ̀ mo kàn gbé orin yẹn ni bó ṣe wẹ̀yìn báyìí wọ́n kọ́ wò mí ni gbogbo ìgbà tí mo ń sọ̀rọ̀ bóyá bíi 1994 95 wọ́n kọ́ wẹ̀yìn báyìí ni mo yẹn lókè kò sí wàhálà pé kí n filẹ̀ kí jẹ́kẹ́ ni yẹn máa kọ́ lọ mo dẹ̀ lọ bá wọn mo ní owó èmi náà kí n máa kúrò ọ̀sẹ̀ ẹ̀dẹ̀gbà mi láyé mú ní kọ wọn ní létà tọ́ra àwọn ìgbọ́n wọn ọmọ ìyá wọn bàbá wọn ló ń bá wọn ṣiṣẹ́ yẹn gbà yẹn mo ṣàtún ìrú spíkà yẹn lọ wọn yẹn kọ́ mi keyboard yẹn àwọn gọ́gọ́ náà wá kọ́ mi keyboard Messiah wá lọ play party kan wọn wá mú mi dání báyìí jókòó mo wá jókòó máa ṣe báyìí mo wá ń pè pé ẹni tó ń chorus yẹn kọ́lọ́n bá mi tì kúrò ńbẹ̀ Ọlọ́run bá mi tì kúrò ńbẹ̀ pé ẹni ìtúgùdù eléyìí mo rí kọ̀ọ̀gan náà so bí màá mi mọ bóyá jẹ́ bóyá kúrò báyìí mo kàn kí máìkì ẹ̀ mọ́lẹ̀ ni tó máa chorus ẹ̀ tó máa kọrin báyìí mo kàn chorus ni Messiah kọ́ wù ẹ̀yìn ni bí pásítọ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ní kí n fi máìkì ẹ̀ lẹ̀ Messiah wá ní no kó máa kọ́ lọ pé ó kàn ṣe báyìí sí mi ṣe fàdúrà léhùn dànù ní ṣe oúnjẹ Messiah no kò ṣe pé mo lè lọ ẹni kọ́ lọ no kọ́kọ́ kúrò ẹ kí ló fẹ́ kúrò fún díṣẹ́ pé mo fẹ́ kó rí mi èyí pé mo lè máa tẹ̀lé àtìgbà yẹn bí Messiah lọ ṣe bóyá mú mi nìyẹn pé kí n máa tẹ̀lé gbogbo yẹn mo ti tọ́ káàkiri dáadáa torí gbogbo yẹn mo like àwọn tó bá ń kọ Òbí pátá mo á like Òbí Adéroyà ọ̀dọ̀ Messiah tí mo á padà sí. ẹ tiẹ̀ dúró ẹ fún mi lóbe kan náà. èní la rí o ya Rabbi ló mọ̀ọ́lá iṣẹ́ rere lagogo ń ṣe iṣẹ́ rere lagogo ń ṣe ó ń ka ìgbà pẹ̀lú àkókò tẹlẹ́dùmarè dá wa sáyé agogo tí ń ka wákàtí ọjọ́ ka wákàtí mi sí rere o agogo tí ń ka wákàtí ọjọ́ ka wákàtí mi sí rere o ayé wa àtòrò mínímíní ayé wa àtòrò mínímíní. pàtó ni mò ń kọ yẹn. ẹ yẹ kí n manage wa pé bóyá ẹ fẹ́ fún mi ní tẹ́nọ̀ tàbí soprano bọ̀ kò mú ní kò mú tó knockout so mo kàn ń gera mi oya ẹ wá like àwọn tó ń kò bí ẹ wá tọ́ round. yà mo ṣá káàkiri mo wá rí kí mo kàn ṣe mistake ìjọ́ tí mo fẹ́ mú kinní yẹn gọ́gọ́ pé mo ti ń try tí máa fẹ́ lọ tánú church o Messiah kọ̀ kọrin kan lọ́jọ́ yẹn aṣòkú bàbá kan wọ́n pè bàbá yẹn ní bàbá Ọlábọ̀dé kò sáwọn ọmọ tó lè ṣerú ẹ̀ mọ́ sí kò sọmọ tó lè ṣerú ẹ̀ mọ́. kí ló ń ṣe. ẹ ṣe sá ọjọ́ yẹn mo kò wà lórí stage yẹn mo ti wà carried away ẹ̀mọ̀ kan ti náwó mo wá di irin tẹ́ǹtì mú báyìí mo ṣáà ń ṣeré bóyá máa kóró bó ṣe lé orin yẹn tó ń lead wá báyìí èmi dẹ̀ ni mo máa kọ tẹ́nà mo ti gọ́ra mi mọ̀ pé
ó yẹ kí n wọlé sí di orin the next thing tí màá rí báyìí mo kò rí pé ẹni yẹn gbé ìfànú. ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ sí. ọwọ́ tún ni tó ń mú fún mi. ẹ má náwó sí mi. mi ẹ mọ̀ ó yẹ ṣe kí nìyẹn fún mi mo kàn dínú yẹn mú ṣe àpò yẹ kí n sọ máìkì lẹ̀ kí n bínú kúrò tó tún lé orin yẹn báyìí mo tún mo ń ṣe lọ bẹ́ẹ̀ mo ń ṣe lọ bẹ́ẹ̀ kò tí ẹ wọ̀dọ̀ mímọ́ kò ṣe kankan mo hàn pé Mèsáyà fún yín fàánú. mo sì ń sọ fún wọn dọ̀la tí wọ́n ti ń sọ pé ẹ̀yin lẹ jẹ́ kí n padà géènù tẹ́ ẹ ṣe nǹkan bá ní Àtúndé no stop má máa ṣe bẹ́ẹ̀ mọ́ má sọ ọmọ kò dá àwọn ọmọọṣẹ́ wà ń bí náà má ní mò ń sọ lójú wọn káwọn náà lè mọ̀ pé ṣé mi ṣe rẹ̀ fún rẹ̀ and again nǹkan tí wọ́n bá farabalẹ̀ fún ó máa jèrè ẹ̀. ìfàánú Mèsáyà. tó kàn fún wa ní opportunity pa àkọ́ stop pa bẹ́ẹ̀ sinmi báyìí mo lé tọ́ílẹ̀tì lọ ni mo lé tọ́ílẹ̀tì lọ tẹ́gbẹ́ mo kàn jókòó síbẹ̀ ìgbà tára mi wá balẹ̀ tí mo dé kò ṣe sọ́ọ̀rì èmi náà lọ bá pé ọ̀gá kí ni mo ṣe torí mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa torí pé nǹkan tí mo ṣe kò dáa kò kí n ṣe nǹkan tó dáa ni mo ṣe ìjọba pọ́tọ̀ ni pé kí n wá kó gbéraga rò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gbogbo àti mo dẹ̀ ń sọ yẹn wọn Abija wọn pe gáì kan náà làbíjà Lakers òun náà máa ń fẹ́ wá chorus fáwọn Adéròyà yẹn gbogbo àjọ ń ṣùgbọ́n thank God nǹkan tí mo fi nífẹ̀ẹ́ ọmọ yẹn ni pé tó bá ti dé àbọ̀dá mi ìbọ̀dá ó máa dọ̀bálẹ̀ ó máa ó jọmọ ọkọ̀ tó jọmọ alálùbáríkà tó bá rí pé mò ń chorus ìgbà yẹn Lakers lè máa gba mic àfi tá Adéròyà ìgbà yẹn tá jọ ń lọ àfi tó bá yarí fún pé ó ya ọ̀gbẹ́ni lọ chorus lọ ṣe kinní kan àti wáyé mo kàn ṣe rí wa mo kàn rí bẹ́ẹ̀ tí mo ṣe yẹn ti tó. ìfàánú yẹn ló jẹ́ kẹ́ ìfàánú kọ́ mo lọ ṣó pa ó kẹ́ tún sì lọ lẹ́yìn mo lọ ṣó pa lẹ́yìn yẹn ọ̀dọ̀ Adéròyà ni mo lọ parí iṣẹ́ mi sí. nígbà yẹn kí ló gbé yín kò lọ́dọ̀ Mèsáyà. mo tún wò pé ẹnìkan ló introduce mi sí Adéròyà Adéròyà yẹn mú òbé yẹn tán. Mèsáyà ò mú tán. bàbá ò mú tán pẹ́ mọ̀ Mèsáyà tá a bá ń kọ́ lọ wọ́n máa ń kọ bàbá rà àwọn oríkọ́ tẹ pé bọ̀ wọn ẹ mọ̀ kéèyàn jókòó pé ẹ lè dáṣàlẹ̀ ìyẹn Adéròyà. irú kọ́ ṣe irú ayé mi àtọ̀rọ̀ tí mo kọ́ pé dáhùn tá a máa lu àlùjọ lọ́nkọ̀ọ̀kan yẹn kí wọ́n ṣe ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ mo ti ṣe rí ni tí lẹ́kan bá lè rántí ìyẹn Abija à ń play ní Láǹtòrò pàtàkì tèmi máa fi ní wọ́n ṣe lulu yẹn báyìí inú tèmi ti dùn kọjá èmi ìyé kọjá ìyára bi bí mo fi àṣà yẹn sí pé ọ̀rọ̀ bọ̀ ṣe kíní kan báyìí Adéròyà máa wẹ̀yìn báyìí kò tí ẹ̀ nà mí o ó kàn ṣe báyìí ṣó gbádùn ṣá pẹ̀lú máìkì pé lórí stage èrò ojú yẹn wá tí mi gan. ṣé mo rán iṣẹ́ tó ń ṣe yìí. pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú òbí ọ̀rọ̀ níbo ọmọ ògbóró dẹ ní mí gbà mú wá òkè ṣé kí n fọ́ máìkì mọ́ ọmọ mo ti gbọ́n ju ìgbà tí mo wà lọ́dọ̀ Adéròyà lọ àbọ̀dọ̀ Mèsáyà ṣé kí n fọ́ máìkì mọ́ lọ́gọ̀ọ́ ni ọmọ ògbóró mo ṣáà pé nǹkan tí mo wá ọdún mọ́ ni kí n fèsì ẹ mọ̀ ó gbó kíní yẹn mo ṣáà tọ́ gbogbo kíní yẹn pé kí n mọ bó ṣe ń lọ gan kí n mọ bó ṣe ń lọ pẹ̀lú gbogbo ìtẹ́ ń sọ yìí pé orin o bọ̀dà Gbénga Skylight yẹn ọjọ́ kan ló ti gbélù sí mi lápá kí n lọ lùlù fún Laribi orin ni mo ní mò ń kọ ẹgbẹ́lù fún mi àwọn olóyè kan lọ ṣó yẹn mú dé lùlù báyìí Laribi dẹ̀kẹ̀rẹ̀ German machine ni eléyìí ò dẹ̀ stop àwọn máa ń stop kò stop àwọn máa ń stop kò stop àwọn máa ń stop wọ́n á ṣe pé kí ló ṣẹlẹ̀ tí òbọ̀ ìfẹ́ pa mí ni kíní kan nídìí ìlú yẹn by the time tí wọ́n á lẹ́kọ̀ọ́ mo kàn lulukulu ni bàbá ti ń ro mí bàbá mo kàn lulukulu ni bóyá stop orí yẹn ni aláyẹ máa dúró àwọn máa ń stop o ó ní aṣọ máa ń stop àwọn àníṣe bó lórí ilẹ̀ yìí náà olórí ni mí náà wọ́n kàn gbèmí wá fi dí gẹrẹwu ni kò sí pé kí n lápàlà ó ṣàní kí n máa wọrí pé òun máa mọ nǹkan tó òun máa ṣe so mo kọ́ gbogbo kinní yẹn tí mo kọjá nínú ẹ̀gàn mo kọ́ tí mo mọ̀ gan tẹ bá fìlù bú mi mo mọ̀ tẹ bá fẹ́ fìlù jí mi lówó mo mọ̀ náà ṣáwọn nílùú máa ń fìlù jí tẹ bá ti fìlù pera yín bóyá kí n máa play lọ kẹ má lu ṣẹ̀kẹ̀rẹ̀ mo mọ̀ torí pé ẹ tọ́ ẹ mọ̀ mo mọ̀ gbogbo ẹnu mi mo fi sọ mo mọ̀ mo ti torí òwe lé onílù mi dànù náà ó pòwe mọ́ yín ó bú mi láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ show ọ lè ṣe mọ̀ bẹ́ẹ̀ ló ń bá wí. bàbá ìyá mi ọmọ eléégún ni wọ́n nílé alágbà lówù bí bàbá láyé alágbà òwú bí báyìí wọ́n tún wá jọmọ onílù so etí mi tún. ọmọ eléégún onílù ní bẹ́ẹ̀ ni juju gospel délẹ́ fi bẹ̀rẹ̀. òun mo fi bẹ̀rẹ̀ ó ti yé mi ìgboro ti wọ̀ ẹ́ ó ti. ṣẹ́wọ̀n gbogbo kiri yẹn so wọ́n ti tó kéèyàn bú mi mo lè má sọ̀rọ̀ máa mọ̀. pé mi ló ń bá wí o. kéèyàn fi kíbọ̀ bú mi torí mo mọ̀ máa mọ̀
kẹ́bí jìtá wọ́n máa fi jìtá bára wọn sọ̀rọ̀ fi keyboard bára wọn sọ kò sí nǹkan kan náà. ẹ̀dùn ẹ láwọn nílùú wọ́n ń fìlù jí owó ṣọ́ máa sọ pé no tẹ́ bá ti rí pé dé dùn rárá tẹ́ bá ti rí pé dé dùn ó kẹsẹ̀ yẹ kí n sọ pé mo fẹ́ pẹ̀lú ọmọ ṣẹ́bí kan sì pẹ́ sóje nípa complex kan bá gbọ́ tó bá ti ṣe kò ní pé sóje yẹn kẹ́yìn tẹ́ wà ń bẹ̀ tó bá ti ṣe gbẹ̀ngbẹ̀ yẹn tó ti ṣe kí yẹn tó máa yí ni tó bá ti yí yẹn kánú rẹ̀ sóje ló wà ń dowó mi tó bá ti lu kí nìyẹn tó ti yí yẹn by the time tó lu yẹn ara tèmi gbọ́dọ̀ yí padà kò sí ọ̀dọ́ rẹ̀ tó máa ń gbọ́ ìbá ẹ̀ mo máa ń gbọ́ ìwá ní gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ṣáni gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ni. ìgbà míì wọ́n lè béèrè pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n sọ pé kí ló ń ṣẹlẹ̀ òun ò lámùmọ́ra ẹni tó lùlù ò lè lámùmọ́ra pé kó máa rẹ́rìn lọ láti lùlù ojú ẹ̀ tẹ́ bá ti wo ó lè ṣe báyìí pé tó bá ṣe báyìí pẹ̀lú lùlù yẹn ẹ ti mọ nǹkan tí ó ń sọ ẹ ti mọ nǹkan tó ń sọ. a ló pe gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ ṣó máa ní gẹ̀ǹgẹ̀ǹgẹ̀. ó lè má sọ pé lọ mú wò tó bá sọ pé kí ló ń happen ṣètò tó bá sọ pé kí ló ń ṣẹlẹ̀ ṣẹmọ tó bá sọ pé kí ló ń ṣẹlẹ̀ ṣẹmọ kóhùn ni mánéjà SOJ ni mánéjà mi. ṣe ìṣèlú ẹ̀ rèé. ẹ jẹ́ kí n wò bóyá máa ní mo mú wò bọ̀dá mi torí mi ò ṣe mánéjà rẹ̀ gbogbo àwọn tí mo bá iṣẹ́ yẹn mi ìjókòó di wọn rí bọ̀ irú ẹ̀gbọ́n mi. bọ́tẹ́ jó wò bọ̀dá yín. mo mú lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ́dẹ̀gẹ̀rẹ̀ bóyá ń gbàdá ṣe ń gba 30 naira fún settlement. ẹ ṣàkó gbogbo ẹ̀ pọ̀ ìbálẹ̀ á dá dúró. máa ti wọ́ọ̀t 27 or 28 years tí mo ti wà lẹ́nu iṣẹ́ nítorí tí n bá rántí pé first born mi gbà yẹn gbà tá a ṣe máa ń ṣàwọn erépa tí ò lọ ẹ̀yà first born mi ti máa wà bóyá bíi 29 sí so 29 or 30 so ẹ jẹ́ kí n wá ó ti wà bí 30 years nísìnyí kí n wá gé kúrò kí n kàn mọ́ yọ bí ọdún méjì kúrò ká má fi tátà yẹn kún pé ìgbà tá tí mo ti wà lórí bíi 28 báyìí 28 years ìrírí adẹ̀ ti pọ̀. Ó lágbára jù. Ìtẹ́ tí ẹ ń sọ ìgan tó rírí. Ó lágbára jù. Ta la máa sọ pé ó jọ̀gá yín díṣẹ́ orin gangan. Máa kọ́kọ́ mú Pastor Samuel Ajayi ẹ̀. Ṣórin là náà ń kọ. Orin náà ń kọ. Dísìn. Òbé yẹn nǹkan tó jẹ́ kí n like wọn nìyẹn. Ṣé dísìn? Wọ́n sì ń try sí tó rántí ní irinṣẹ́. Okay. Àwọn àti Skyline jọ máa ń wà ní. Okay. So máa kọ́kọ́ máa wọn náà kí n wá sọ pé mo fẹ́ mú ọ̀gá mi máa mú Messiah. Onífàánú. Bẹ́ẹ̀ni máa mú Messiah because Messiah wo onífàánú àbí onífàánú Messiah Káyọ̀dé dáadáa ṣe mo máa mú wọn torí gbogbo nǹkan náà máa kọ yín gbogbo ìgbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí mo pẹ̀lẹ́ gbọ́ mi yẹn tó tún jọ̀gá mi ìyẹn Tẹ̀ngó yẹn tí mo wà pẹ̀lú wọn tèmi bá ti kúrò tí bá rí pé wọn ò níṣẹ́ tí mò ń play tèmi mo wá ń play jump ṣókòrì lọ́dọ̀ Twins mother wọ́n tọ́ tí ń bẹ̀ ní junction ìyàlọ́ ti yẹn Alhaji kọ́ wà wọ́n ti kún sí Alhaji Ayọ̀ Ògúnṣolú àwọn máa ń wá wọn tí ń bẹ wọn máa wá ṣe fàájì wọn kò yọkùn sí mi jẹ́ ẹni pé kí n kí Amosu kíní kan for senator for kíní kan for senate inú mi ti ẹ̀ ń dùn pé ẹni yẹn gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ the next thing ti máa rí bákan náà 200 naira sórí 100 naira méjì sórí keyboard mi ni torí mo ń play keyboard wọ́n máa ń ba gangan ni mo fi ń ṣiṣẹ́ dáadáa èmi fúnra mi máa play wọ́n hàn pé Amosu mo rẹ̀ ti rí kíní bíbọ̀ dẹ̀ mo kọ́ kására ó tún rí kí n máa kìlọ̀ mọ́ ní mi lè kì mọ́ 200 mi lè kì mọ́ ní kí náà mo ní mi ò lè kíṣẹ́ àpò mẹ́la ilé ọjọ́ yẹn máa yẹn wá padà wá ìyẹn Alhaji Ayọ̀ Ògúnṣolú yẹn akọgun ìjẹta àbí ìjẹta Rufus Òkìkíọlá Òkìkí tó jẹ́ ọmọ ilé akọgun ní Ṣòkòrí bí kọ́ tó kú yẹn wọ́n gbé ṣòkò fún mi ọdún ọmọ olówù mo play ọdún yẹn àwọn Ọ̀túnba Fáṣáwẹ́ àwọn èèyàn ńláńláńlá ẹ̀ náà wá lọ́jọ́ ẹ̀ èmi wá ti play di ọwọ́ alẹ́ àṣọ máa sọ ṣẹ́yẹn di night mú mo rí títí máa mú sùn yẹn yọ ní ọ̀kan nìyẹn máa tí mo ná 200 yẹn ló wá kọ́kọ́ yọ ọkọ̀ òrùkù bọ̀ ní èyàn Alhaji Ayọ̀ yẹn kọ́ òrùkù bọ̀ wọn ló yá kí Amosu mo tún sí kí wọn lọ mo kọ̀ wọnú pin ẹni mo kọ̀ wọnú vest ẹ pé Amosu mo wojú yẹn mo wojú tiẹ̀ mo kọ̀ gbé kúrú kó bẹ̀rẹ̀ pé ọ̀gbẹ́ni mi kì í mọ̀jọ̀ ìwọ kọ́ ló ń já Amosu àṣé yẹn ń bọ̀ lẹ́yìn tó bá Amosu ṣe dé báyìí bí mi ṣe kì í bọ̀ lẹ́ni yẹn mo dẹ̀ like nǹkankan máa ń like pé kán ní àwa ta fẹ́ play bí kan pé bẹ́ta ọ̀rọ̀ pa tó méjì máa ń like ẹ̀ gan competition máa ń like pé o lè nà mí ṣé ń gbà yẹn àbí dìsìn mo like dìsìn nǹkan tó bá kọ́kọ́ lè mi máa kọ̀nà lórí ẹ̀mí kì í bá wọn ṣojú kòkòrò lọ deep pop àmì rí ṣe oúnjẹ pé táìmù ọwọ́ èmi ò ń ṣe àìbẹ̀kọ́ ní ìyá mi bí mi sí ìbẹ̀kọ́ mo ti kọ́ṣẹ́ kò ń ṣe kan tí mo kọ́ nìyẹn. bẹ́ẹ̀ máa ń láì kó lórin pọ̀ nípa mo fẹ́ ká pọ̀ so nǹkan tí wọ́n bá kọ mo lè ṣe jù yẹn lọ
lọ́kàn tèmi ṣe máa ń sọ nìyẹn. so Amosun bá ń bọ̀. ó wá dé ó ṣáà ṣe dáadáa fún mi gan. ẹ̀yin tí ń fọkàn sí pé Ayọ̀ Ògúnṣolú l'Amosun. ní Amosun. pé kò náwó gidi. pé wo máa fi ó lè fẹ́ ṣe gọ́vnà. irọ́ ọ̀gbẹ́ni mi kì í mọ́sẹ̀. sẹ́nitọ̀ ló fẹ́ ṣe ń gbà yẹn. sẹ́nitọ̀. ní 2002 ẹ mọ̀ kí 2003 la dìbò. 2025 máa la wà yìí kẹ́ ẹ. bẹ́ẹ̀ ni àti jọ wà láti 2001 2002 2003. kábíyèsí. now ìgbà tí mo ṣáà fi play yẹn Amosun lọ lóru yẹn mo kàn jókòó lólé ni Alhaji yẹn wá bá woman ọlọ́tí yẹn pé ọmọ tó kọrin bíbá yìí yẹn òun fẹ́ rí màmá yẹn ṣàṣàrí wá pé Túndé wọ́n ń pín ẹ o wọ́n ń béèrè ẹ mo èdè bẹ́ẹ̀ ni wá ní kí ló ṣẹlẹ̀ pé òun fẹ́ kí n play fọ́dọ̀ òun kan Ṣẹ́gun Ṣórunkẹ́ Benson lórúkọ máa yẹ pé kí n play birthday màmá ẹ ní Abẹ́òkúta club mo ṣáà ni mo ti gbọ́ èlò náà fún mi lọ́dún yẹn bóyá mo gba 12,000 lọ́dún yẹn. calling show mi 12,000 mo ṣáà kò ríṣẹ́ lọ mo fa keyboard mi síwájú mo ń play lọ the next thing tí máa rí bá mo kàn rí Amosun yọ ni náà wí Amosun tó wá okay now mo dẹ̀ máa mo fẹ́ kí n kọ pé tí n bá kíyàn mọ́lẹ̀ máa ń dàbí lion bóyá kí n sọ pé gba DC náà tí n bá níyàn tó fẹ́ fún mi ní nǹkan máa di lion sí lọ́rùn pé mo máa gbà. pẹ̀lú orin. náà máa di gbogbo nǹkan yẹn máa wá sínú ọpọlọ mi torí mo ti rí pé mówó dání pé mo fẹ́ fún mi mo kàn tá tán ni kọ́lọ́n fọ̀rọ̀kẹ́ bàbá yìí náà Kọ́lá Olúmídé Apágún Olúwẹ̀ tí Owódé Ọbáfẹ́mi Owódé ẹ̀ náà bàbá yẹn wá sọ fún Amosun bá tán náwó pé o ò lè náwó jù mí lọ o gbọ́n nǹkan tọ́mọ yẹn ń kọ ọmọ yẹn ń kọrin o ò lè náwó jù mí lọ mo kàn sọ sínú rẹ mo wá tátọ́ sórí òbí yẹn gan mo wá jókòó sórí ẹ̀ mi kúrò wọ́n ṣáà náwó yẹn sórí keyboard the next thing tí mo máa gbọ́ bá àṣẹ ṣe tọ́ báyìí èmi ṣáà ń lé mílìkì àtẹ̀yìn lọ lé pé ọ̀la Sunday mílìkì àtẹ̀yìn yẹn gbọ́dọ̀ táìtò mo máa délé máa po tíì tẹ bá fẹ́ mọ̀ pé mo lọ show tó bá ti di àárọ̀ Sunday tẹ bá kọjá wájú tàbí máa bá Titus Agolo àwọn picnic yẹn ẹ máa bá mo ti máa jù ẹ mọ̀ pé mo tà nìyẹn ajé wa nìyẹn. now ìgbà tí gbogbo kíni ẹ máa fi ṣẹlẹ̀ yẹn mo kọ̀ wà ń lé ni wọ́n yẹ pè mí lálẹ́ ọjọ́ yẹn pé hello kẹ́ wọ́n bá mi wá ni ẹ tún wá wò gbà yẹn mi ì tí ì lo phone ní 2004 kẹ̀ mi ì tí ì lo phone mo rántí pé 2003 ni mo lo phone mo dẹ̀ lo Siemens oníwo yẹn Triumph lèmi lò Sagem Alcatel Siemens yẹn lèmi lò ń gbà yẹn now Sony Ericsson Samsung pupa roboto yẹn. Amosun ní kí n máa bọ̀ ní ilé ọ̀dọ̀ òun mi ìdẹ̀ mọ́bẹ̀ mo ní mo ti mọ́bẹ̀ ẹni tó wá bá mi ọmọ ní kó máa lọ mo kọ̀ bá ọmọọṣẹ́ mi ní pé ẹjọ́ ìgbò ní Amosun ní nínú housing mo ní wọ́n lọ irú kí lélẹ̀ ẹja lọ ìgbà tá a máa débẹ̀ báyìí àwọn olórin méje la wà ń bẹ̀. mélòó. àwa méje mi ni mo ṣì keje. àwọn olórin wo. àwọn tí mo mọ̀ ń bẹ̀ àwa Abẹ́òkúta èmi nìkan la Abẹ́òkúta tá a wà ń bẹ̀ but àwọn tó kù yẹ Èkó náà ti wá onífújì 3 oníjùjù 4 èmi lóníjùjù 4 rí méje lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ kó oníṣẹ́ sílẹ̀ fún wa wípé a máa wá lẹ́yìn kọ̀ọ̀kan a máa oníwọ̀ lọ kí ló dùn bí àrùbà. àwọn gbé nǹkan tí mo mọ jẹ dé. mo lọ́lọ́run ò ṣe mo kàn lọ jókòó. ọpọlọ yẹn wá fún mi pé mi ì gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan níbẹ̀ Amosun kọ́ wà bá mi ni pé náà kí lẹ máa mu ṣé ẹ máa mo ní kò sẹ́ni tó mọ tí nu wà kì í mọ tí ọtí tá ti mu ní pati tá ti ń bọ̀ mo ní ẹnìkan kò kí n mọ tí ok jẹ́ kó fún yín ní juice pẹ̀lú kó fún yín fẹ́fẹ́ live nǹkan kan malt mo nínú progress bọ̀bọ́ kọ́dẹ̀ ti fọ́nbù nú wọn pé kí n ṣá lè jẹ́ kí kinní yẹn ya bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ orin báyìí tán ní kó ní kálukú máa wọlé ẹnjìnìá àbẹ̀dẹ̀ náà lò tọ́ba ní yẹn ṣe wọlé báyìí ẹ̀kọ́ náà tó ń kọrin lọ báyìí kò tẹ̀ tí ì kọrin bóyá ní kò ń wọlé báyìí wárápá kọ̀ gbé ni bírì dáa ibi tí mo jókòó sí mo ní wọ́n lọ. ṣé kò yẹ ilẹ̀ tó gbàdúrà. Ọlọ́run gbọ́ no bóyá mo ti wá kí fún wa ń ta pé ike báwọn náà ṣe máa lọ pa àwọn èèyàn wípé kíní kan òun lòun ń jí aṣẹ́ yẹn bọ̀ tẹ́lẹ̀ ń ṣàjókòó mi. ṣé òun ni wárápá gbé. òun ló gbé. ẹ̀yin dẹ̀ mọ̀ gbà tó ń sọ̀rọ̀. mo mọ̀ gbà náà no èmi kọ́ no náà mo ṣáà mo wá jókòó mi máa yẹn ọgbẹ́ yẹn kúrò ẹ̀ ń wò. wọ́n ti disqualify yẹn. wárápá níwájú Amosun. wọ́n ti disqualify yẹn. bẹ́ẹ̀ wọ́n kọ́ gbé ẹlòmíì náà wá Amosun kọ́ bá mi kébì ní kí n wá last mo ní no problem sir. mo kàn sọ fún àwọn ọmọọṣẹ́ mi ni pé àwọn tó máa ń lọ bẹ̀ nǹkan tó fi ń já wọn ni pé wọn ò mọ̀ nípa keyboard yẹn wọ́n máa ní ó yá play ẹ̀ náà ó yá ṣe kinní kan àwọn èèyàn dẹ̀ jókòó àwọn Kọ́lá Olúmídé yẹn ń wò wọ́n. mo kàn sọ fún àwọn yẹn ni pé nínú keyboard yẹn PSR kinní 250 àbí 2 kinní kan mo kàn ní 70 la máa lo ọ̀ká lo 83 mo ti sọ fún àwọn onílù yẹn lẹ́kàn yẹn ti ń ṣe trace nsìn àwọn ọmọọṣẹ́ mi gbà yẹn
bóyá ti dé kò tẹ̀lé mi lọ́jọ́ yẹn bọ́ ṣáṣe ní ó yá wọlé o tí mo máa wọlé tán ọgọ báyìí mo kàn ti wo ẹnjìnà mi báyìí ni mo kàn tẹ keyboard yẹn gbágbá mo kàn fi sí intro ni keyboard wọlé mi ì tiẹ̀ sọ fún wọn nílùú ìpè tí yá tí intro yẹn wọlé báyìí mo kàn forin sí ni ọmọ ọlápàlà yẹn tẹ̀lé mi ni mo ìjókòó báyìí wọn kàn tún fẹ̀yìntì báyìí ni wọn tún dìde wọn tún wò mí Ọlọ́run náà ni ó mọ̀ mo ṣe kinní yẹn láàárín 5 minutes mo kàn rí pé àwọn amósùn dìde ní àti Kọ́lá Olúmídé wọ́n tún ṣe gbówó nìyẹn wọn ọ̀dẹ̀ náà tó kù lówó wọ́n ṣe náwó yẹn sórí keyboard náà tún náà mo fi ṣe mi ìdẹ̀ lọlé olóògùn ọlọ́ mi ní nǹkan kan inú mi ṣàtúndùn pé wọ́n tún encourage mi orí yẹn tún wá ń wá wọ́n ti ṣe ní ká stop ká tún padà wá ní ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n ṣàní pé mi náà bí a ti máa ṣàpadà dé bẹ́ẹ̀ padà wá yàn ní wàrápá ńkọ́ ìyẹn ò wá mọ́ sọ wọ́n tún dọ́gbọ́ tan àwọn tó kùn yẹn pé káwọn náà ṣe bí mo ṣáà ṣe máa ṣe kinní yẹn tán báyìí báwo ṣe ní bẹ́ẹ̀ mi ṣe gbà lásán wá ní kí n play the 4:30 sí 5 mo rò pé 30 minutes lẹ́yìn fún wa ó ní kọ́ ọmọ ọ̀nà rẹ wá play so mo play di nǹkan bí 5 nìyẹn ó wá fún mi lẹ́ envelope méjì ó fáwọn ọmọọṣẹ́ mi lẹ́yọ̀ kan ó ní lè nítọ́jú ẹ̀ má tu eléyìí o ìnáwó kan mọ̀dẹ̀ mi fáwọn yẹn tí mo ti pawó lọ́sàn pawó ní òru mọ́jú mo ṣáà ń wo ẹ̀ ó tún bọ́ta ṣe korí mo ń gbé gbà ẹ̀ mo tún ṣàgó lónìí mo dẹ̀ máa ń ṣe dáadáa fáwọn tó bí wa first thing nìyẹn sà ṣàṣàṣe gbòkè nìyẹn bọ́n ṣe pè mí nìyẹn pé ó yá kí n wọlé wá lọ́jọ́ yẹn lóru ọmọ ìlú wo ni mí mo nówu ni mí oníṣàìbò lówù mo ní mo mọlé dáàdì pé iwájú ilé dáàdì yín la máa gbà lọ sí ọ̀dọ̀ bàbá tí wá pé ilé ẹlẹ́ni mi onílé ẹlẹ́ ó kàn ṣe bá kọ́ gbé fáìlì tí program wà náà wọ́n kàn jọmọ́ mi lẹ́sẹ̀ ni wípé gbàgbàgbàgbà ó yá máa lọ ibi tẹ́bi tẹ̀ tí ń kọrin làwọn Alhaji Abidoye àwọn Kọ́lá Olúmídé ti ń sọ pé ẹni tá a fẹ́ leléyìí o eléyìí láwa fẹ́ o ẹni tá a fẹ́ lò leléyìí o eléyìí mọ̀ ń pa ẹ̀ dáadáa ló ń ṣe kíní kan so mo fẹ́ lè sọ pé ẹ̀yìn amóso ni mo ti mọṣẹ́ ìbú ẹ mọ̀ campaign náà ẹ mọ̀ a máa lọ búyàn ni ibẹ̀ ni mo ti mọ̀ pé mo ti mọṣẹ́ ìbú dáadáa. ẹ fún mi lè bú àwọn ẹ fẹ́ rán mi létí ìbú kan. náà ní ọdún yẹn a play níta ẹ̀kọ́ ń bì báyìí a fẹ́ ṣe ọ́fíìsì amósùn bẹ́ẹ̀ ẹ mọ̀ mo kàn ti wò báyìí ni nígbà yẹn Gbẹ́ngà Daniel wá àwọn ni gómìnà gbà yẹn wọ́n wá ń sọ̀rọ̀ àwọn àti wọ́n dẹ̀ jọ ń fa wàhálà ibi ẹ̀kọ́ bọ̀ àti àwọn ọmọọṣẹ́ mi ti bá dẹ̀ tí mo ti ṣe báyìí mo kàn ní ẹni rí nǹkan tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o Gbẹ́ngà Daniel mèrè báyìí ó mèrè báyìí ọwọ́ ẹni tó ó ní ó tó ó ní ó dàbí ẹni wípé ọmọ yìí mọ nǹkan tí mo fẹ́ sọ àṣòǹtàn mi ni ìyẹn Daniel àṣàwọn àṣòǹtàn mi àwọn DSS wọn. ẹ máa gbọ́ orin tẹ́yìn ń kọ òun lẹ́yìn fi ń bú ọ̀rẹ́ dì sòun náà ni ó tó. ẹ pé ọmọ yìí mọ nǹkan tí mo yẹ mọ̀ ó ti ń sọ̀rọ̀ sí amúsù ọ̀dọ̀ amúsù lè fi dẹ̀ ti ń jẹun ṣe ti understand so ìgbà tó máa tún sọ̀rọ̀ ẹ̀kejì báyìí mo kàn ní ẹ kìlọ̀ fún bọ́bọ́ yẹn ó yẹ gbèrò búburú sí wa. the next thing tí kan náà àwọn mo rántí ńgbà yẹn ẹ̀gbọ́n mi kó wà wọ́n pé wọ́n ti ṣe SARS rí ẹ̀gbọ́n mi yẹn wọ́n àdẹ̀mọ́ra dáadáa wọ́n kàn gba wáyà wọ́n kàn gba máìkì mi wọ́n kàn yọ ni mo kàn páàkì wáyà ẹ̀ bá mo kàn sọ máa làmọ́ yín máa fi wáyà gbá lóde campaign nà lítà ẹ̀kọ́ mo ní máa fi wáyà máa fi gbá orí yín dànù ọkàn tèmi balẹ̀ pàmòsùn wà ń bẹ̀ ẹ mọ̀ pé wọn ò lè ṣe ọkàn táìmù yẹn tẹ́gbẹ́ èbú ẹni tí ní èbú báyìí má ṣẹ̀mí ni. má ṣẹ̀mí ni. èèwọ̀ bẹ̀ ni má ṣẹ̀mí. ẹ kìlọ̀ fún bọ́bọ́ yẹn. ẹ nà kìlọ̀ fún bọ́bọ́ yẹn. yẹn gómìnà. ó yẹ gbèrò búburú sí wa. ẹni tó bá rí ẹ bá wa sọ fún wípé abẹ́rẹ́ á lọ. kọ́nà òkun tó dí. ìgbà yẹn ló ń sọ fámọ́sì pé ẹni kò forí mẹ́yìn ẹni kò jẹ́ kiri ẹni kò forí mẹ́yìn kẹ̀. Amuso dẹ̀ lè sọ̀rọ̀ kò sí máìkì lọ́wọ́ ẹ̀ àwakọ̀ wọlé ni. ìdí òṣèlú lẹ́tí àti bẹ̀rẹ̀. ìdí òṣèlú yẹn gangan ní gbogbo kìnìún yẹn ti wá. ó ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ló ti wà nú ara gan. ṣé ká sọ pé Amusu ṣe nǹkan tó pọ̀ nínú ìrìn àjò orin yín. gidi ẹ mọ̀ kò sí sinmi ń gbà yẹn kò sí sinmi yìí tí mo fi ń lọ patí láàrin ẹ̀ patí wa ló pọ̀ jù patí táwọn olóṣèlú ṣe torí campaign yẹn à ń ṣe campaign mọ̀ sí i campaign ta ṣe fún bíi oṣù mẹ́rin tá dẹ̀ ní stop èyí tá bá fi stop ń bẹ̀ bóyá sinmi jọ Sunday. ẹ̀bùn tí campaign bá tán kọ́. mo ń lọ bí iṣẹ́ mi àmọ́ ń lọ Ọlọ́run so gbàdúrà mi mo ń lọ bí iṣẹ́ mi Ọlọ́run dẹ̀ ṣe àánú mo ń lọ bí iṣẹ́ mi. òde olóṣèlú ló dáa jù ó dùn òde olóṣèlú dùn nǹkan tó fi dùn nípa ìpàkẹ́ gbà yẹn wọ́n á fẹ́ kán rí àwọn. bẹ́ẹ̀ni wọ́n máa fẹ́ kán rí àwọn ní táìmù ẹ̀ kọ́ lọ́run máa yan èèyàn burúkú tí ó pẹ̀lú nǹkan tó affect àwa
kí ló affect yín. ẹ ṣe àwọn tí wọ́n yàn tí side tọ̀dọ̀ wa ń gbà yẹn wọn ò ṣèyàn tí wọ́n jẹ́ pé bóyá wọ́n ráàyè tọ̀dọ̀ wa tó jẹ́ pé wọ́n sideline mi gan kúrò lọ́dọ̀ ọ̀gá mélòó lọ̀gá mi fẹ́ rí ìyá mo sọ àfi tá a bá fẹ́ ṣọdún ẹ̀kan agbóyá call me that boy call me Túndé call me Túndé. ọjọ́ kan náà wọ́n ti pè mí rí tí mo wà ní show nínú Nucleus tẹ́pọ́n dẹ̀ pè mí pé kí wọ́n bá wọn létí mo lọ bá wọn tán ní kí ni mo fẹ́ nǹkan kan kí gbá kan àwo kan. táìmì wọn ra irinṣẹ́ fún mi Ìbíkúnlé Amósùn ra irinṣẹ́ fún mi. senator ra irinṣẹ́ fún mi. wọ́n ra irinṣẹ́ fún mi ìgbà tó di gómìnà. èmi ni mo kọ́ lo nánà rè. lábẹ́kúta yìí kẹ́ni yẹn bọ́ta kó náà ni èmi Túndé Kẹ́hìndé mi ni mo kọ́ lò lábẹ́kúta. ṣé nu oníjùjù. gbogbo ipe òkọ́dọ̀ onírinṣẹ́ kó nánà rè wá tí wọ́n bá kó nánà rè wá fún wa èkó náà ti ń kó wá wọ́n fi ń ṣe program fáwọn Gbénga Daniel àwọn Amósùn ipe èèyàn ní èmi ni lábẹ́kúta. kò só ní. kí n má sọ pé Ògùn state torí mi ìdéjẹ̀bù. bọ̀ lábẹ́kúta wa yìí lábẹ́kúta èmi ni. títí náà ní fújì. mo rántí pé ìgbà tí mo kó irinṣẹ́ yẹn dé mẹ́kọ Mega 99 ó wá sí ìdí irinṣẹ́ yẹn tó ń tàpẹ̀ báyìí pé ó dẹ̀ dùn mí tí mo ti rò pé mi ni màá kọ́kọ́ kó irinṣẹ́ yìí wá sí mẹ́kọ. ẹ̀yin lẹ tún kọ́kọ́ kó lọ mẹ́kọ. èmi ni mo kó lọ mẹ́kọ. ẹ láwọn tí wọ́n yàn tí wọ́n ń gbà yẹn wọ́n máa ń sideline mi débi pé ẹ mọ̀ kódà olórí kan wà tó yẹ kó bá wọn iṣẹ́ dáadáa jẹ́ pé èmi ni mo tún bá bàbá yẹn náà bẹ̀ pé ẹ mọ̀ wọ́n jọ ń jà. ẹ pa tún bá wọn bẹ̀ pé èmi ò dẹ̀ mọ̀ kó bá padà affect o torí ẹ ká máa sọ kò sí ọ̀tá fẹ́ fira wa ṣe mọ́ ẹ mọ̀ tẹ́ pé mo dẹ̀ try báyẹn. ok mo ń bọ̀ ok ẹ̀yin lẹ jàjà yẹn lẹ́yìn. mo fi orúkọ Ọlọ́run ọba ṣẹlẹ́rìí pé èmi àwa mẹ́ta làwọn àbẹ̀ mo lè dárúkọ yẹn báyìí èmi Alhaji Òkèwọlé àti Mickey Kazeem. ẹ mọ̀ bàbá ń bẹ̀ mi sọ̀rọ̀ dọ́màdọ́mà fún yín ní Túndé tiẹ̀ dúró náà there was a guy bí bàbá ṣe máa sọ nìyẹn ìyẹn excellence pé mo rántí ọmọkùnrin yóò ṣe KZ fún mi mo dẹ̀ ní kó wá gbowó àwọn pípù yóò dẹ̀ jẹ́ kó súnmọ́dọ̀ mi pé kò jẹ́ kó wá máa ní mo ní ṣàlàjì wípé Alhaji Ṣẹ̀fíù Àlàó wọ́n máa ní jẹ́ ìsìnkú ṣe orúkọ yẹn náà nìyẹn mo ní excellence oníkàlùkù wà nǹkan tó máa jẹ bí mo yẹ sọ níwájú Ọlọ́run àtẹ̀yàn lọ́dún yẹn ni pé oníkàlùkù wà nǹkan tó máa jẹ ní fàlájì lẹ̀ àwọn Mickey ní kẹ́ bẹ̀ pẹ̀lú àwọn bàbá pé kọ́ fi wọ́n lè jẹ́ kán wá gba nǹkan tó bá fẹ́ gbà on behalf Alhaji èmi bá wọn bẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ nínú ọ́fíìsì yẹn nínú ilé wọn bíbá yìí mo dẹ̀ dọ̀bálẹ̀ ìjọ yẹn báyìí pé ẹ má bínú ẹ jọ̀ọ́ excellence Mickey ẹ̀yin náà ẹ má bínú. the next week èmi dẹ̀ fẹ́ ṣe launching ọ̀gá mi ò lè wá torí ìyá àna Mickey kú following week báyìí ẹ̀yin tẹ́ ń bá Alhaji jà Alhaji ni mo bá ń patí yẹn tán play Alhaji Ṣẹ̀fíù Àlàó inú mi dùn pé yes ìjà ti parí nǹkan tí mo ìgbésẹ̀ yẹn pé Ọlọ́run sì lò èmi náà díẹ̀ láàrin ìgbà yẹn adẹ́tìgbà bá gbogbo kí nìyẹn tún ṣe ọ̀dà wáyọ̀ owó kùṣùkùṣù gbogbo ẹ̀ ṣàtúnṣe stop ẹ pé àwọn Alhaji ni wọ́n á rí pé wọ́n ń ṣiṣẹ́ yẹn lọ dáadáa. torí ibi Ọlọ́run ṣe àrùn torí máa yẹn ò gbàgbé mi ìyẹn excellence wọn ò gbàgbé mi wọ́n bá ti wò pé nǹkan táwọn ṣe bí ẹ̀ẹ̀mejì wípé wọn ò rí mi wọ́n pe máa ń kàn ní Zmiraj tí wọ́n bá ti bá yẹn fà wípé Túndé dà call him for me now tó bá ti fi now yẹn sí ẹ gbọ́dọ̀ yí padà mọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọn máa pè mí ní tàbí Kálàjí Abídòyè tó jẹ́ gbọ́n wọn bá wọn fà pé kí ló mọ àwọn ṣe fún yín òun dà Túndé dà ibo lẹ́fi Túndé sí kinní kan wọ́n máa pè mí ní pé yá kí n máa bọ̀. ó lágbára o ìrìn àjò yìí lágbára o ó pọ̀. ìgbàlẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ nígbà tí ọba wa Olówù Jẹta tí wọ́n wà ń bẹ̀ mo pe táìtù ẹ̀ ní orí mi má gbàgbé. ọba Olówù Jẹta Ọdẹ́lẹ́yẹ okay. So by the time tí rẹ́kọ̀dù yẹn máa jáde bàbá ti gbẹ́sẹ̀ so mo wá dúró de pé kí sẹ́nítọ̀ bá mi ṣí wọ́n bá mi lọ́ọ̀nì KZ yẹn torí mo tún kọrin kí wọ́n ń gba òkú wọn náà pé kinní kan Túndé Akínsanmí ni wọ́n ni producer mi gbà ẹ̀ àwọn náà bá mi ṣe ní Blueprint mo dẹ̀ lọ ṣe kinní ẹ̀ ní náírà lẹ́kọ̀ọ́ ṣàráyè ṣe bí KZ yẹn ṣe. first record èwo wá ní second record. second record mi òun ni má dáwọ́ dúró má dáwọ́ dúró ni ìyẹn ni mo ṣe launching ẹ̀ dáadáa. èwo ni tọ́dún à. tọ́dún mi tí ì ṣe. ẹ̀dọ́nà gẹ́gẹ́ bí olórin tó ń ṣeré kiri ṣé kò ń sáyè láti ṣe rẹ́kọ̀dù ni. kò kí ń ṣe pé kò ń sáyè àyè wà ó kọ́ ẹ̀ pé ẹ jẹ́ kí n sọ wípé kọ́lọ́run kò ṣàánú wa iṣẹ́ wa tiẹ̀ ṣe rọrùn ju onífújì lọ kọ́lọ́run ṣàánú wa because by the time tẹ́lá ní ẹ fẹ́ ṣe rẹ́kọ̀dù àwọn kan ti wà wọ́n máa wò pé àwọn yẹn ni wọ́n gba iṣẹ́ wọn dá nígbà yẹn pé
ìyẹn nígbà tí ètí sí social media rẹpẹtẹ o wọ́n máa pé KZ audio kìíní kan wọ́n máa pé àwọn eléyìí ti wà ń ta pé kíni èmi dẹ̀kẹ̀rẹ̀ mo hate club gbà yẹn ìgbà tí mo ti ṣe jump yẹn díẹ̀ báyìí mi nǹkan láìkẹ́ torí ìgbà mi a máa lọ fìyà já àwọn ọmọọṣẹ́ wa ni kò ní sówó tẹ kò máa ní fún. sówó tá a máa fún wọn adẹ̀ lè kún bẹ́ẹ̀ lóru àìmọye ọmọ mi tó ti kàgbà kó ooru yẹn pé ó máa dá lọ lé nǹkan kan kò jẹ́ kí n lè sọ pé mo fẹ́ ṣe rẹ́kọ̀d kan ìbẹ̀rù kan tẹ̀ máa wà lọ́kàn mi pé ta ni mo fẹ́ lọ gbé fún ṣé kí n wá gbé dání kí n máa tàn láfẹ́ wá bí kí n máa tẹ̀lé mọ́tò so kó tó di pé but àwọn live show yẹn owó ti ń wọlé. ìyanu àdè lè lọ show ká má ṣàgolo sandin nù lọ́jọ́ kejì. ó ti pẹ́ ìgbà yẹn àwọn nǹkan tá a fẹ́ fowó ṣe ni o. ẹ lè fi gbogbo jẹ sandin náà. àfowójẹ sandin bọ̀ ẹ mọ̀ fàájì pọ̀ ń gbà yẹn. ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ṣé ń gbà támọ́sùn ti sí ń bẹ̀ mọ́ kọ́ ni àṣírí tí smart mọ́ ṣé kò sí disadvantage inú pé ara àtà àṣàrà wa mo ló ṣe gẹ́gẹ́ bí olórin. fún ẹni tí ó bá ní ọpọlọ mo fẹ́ sọ pé pẹ̀lú àwọn ọkọ̀ tó kó bá mi níbì kan ẹ máa gbọ́ ibi tí mò ń lọ lélẹ̀ ṣàlàyé pé Daniel wọ́n ṣe gómìnà Amosun ṣe sẹ́nétọ̀ gbà yẹn wọ́n jọ ní issue wọ́n jà ìjà yẹn pọ̀ gan gbogbo àwọn tí mo dẹ̀ ń play fún pátá ló jẹ́ àwọn PDP ni ọjọ́ kan ni mo wá ṣe mistake kan ó yẹ kí n lọ play fún bàbá Adégbénró mo wá gbé ẹ̀gbọ́n mi gangan mo wá sọ fẹ́ gbọ́n mi pé èmi ò lè lọ ó bọ́ sí léyà èmi máa lọ play lọ́dọ̀ Amosun yẹn lọ sí ọ̀dọ̀ Adégbénró ọ̀gá mi ń gbà yẹn sẹ́nítọ̀ wà láti wàgbọ́n ìjà yẹn pọ̀ bàtẹ́ mi máa fi play lọ́dọ̀ ọ̀gá mi ilẹ̀ ti ṣú mo ṣáà ti lọ mo wá lọ bá bọ̀dá mi ní show yẹn tí mo máa yọjú sínú ibi tí bọ̀dá mi wà yẹn mo fẹ́ sọ pé irú àwọn báàgì wa yẹn ọbẹ̀ ti wà ń bẹ́ẹ̀ gan-an ó ti kún sọ̀rọ̀ wá ń gbé mi pé mo tún rò pé ẹni tí mò ń bá ṣe gọ́gọ́ nìyẹn wọ́n ṣàní pé mi gbọ́dọ̀ lọ play níbẹ̀ meanwhile làwọn kábíyèsí ọba àkámọ́ gbogbo wọn PDP ni wọ́n chairman Iskilu Makinde gbogbo wọn ò lè ṣe kọ́ máa pè mí gbogbo gbà yẹn mo kàn sọ́mọ́ encourage mi ni pé Tamusu bá máa lé mi ó bẹ́tà kò lé mi mi gbọ́dọ̀ bá iṣẹ́ tí mo máa padà wàá bá mi gbọ́dọ̀ bàjẹ́ mo ṣáà ń try gba àwọn kìíní yẹn papọ̀ ńgbà yẹn náà wá sọ fún mi pé òkè nǹkan tí mo lè ṣe ni pé Tamusu bá ti fẹ́ bínú sọ fún mi pé nǹkan tí mo fẹ́ jẹ ni mò ń wá owó yẹn ni mo ọ̀rọ̀ yẹn ni mo padà sọ pé ọ̀rọ̀ Alhaji Sheffy gbà yẹn níwájú Amosun pé nǹkan tó ní kálukú máa jẹ òun ló ń wá nígbà yẹn ṣé ewu wà ń bẹ pé èèyàn ń súnmọ́ lóṣèlú tán tí Ọlọ́run ò bá ti gbà fún yàn tó bá yẹ kébẹ̀ yẹn lèèyàn ti lọ bá dìde ìjọ tẹ́lẹ̀ yẹn ò bá ti wà relevant mọ́ wàhálà máa wà wọn bá pé ọ̀gá mi Ọlọ́run fùṣe wà ń bẹ èmi náà dẹ̀kẹ̀rẹ́ láàrin ìgboro Ọlọ́run ń ṣe ìgbà táyà Gbénga Daniel ni mo mọ Ọba Adékẹ́yẹ through Mama Ayọ̀mídé láti gbà yẹn till date èmi náà mo ṣe ń play fún wọn. Ọba Adékẹ́yẹ àjọṣe ọdún kan Jọ̀gá àjọṣe ọdún kan ọkọ lórí Ayọ̀mídé láti lóyìnbó aya oníjọ̀gá bẹ́ẹ̀ ni Adéyẹmí Ọlánrewájú Adékẹ́yẹ so àjọṣe ọdún kan tí wọ́n gbadé ni do èmi ò play torí ọ̀gá ló wá play Sashina Peters no play ní sáwọ́dẹ̀ yẹn torí Adeleke gómìnà Ọ̀ṣun yẹn ló pe àwọn ìpè kan jẹ́ kan jẹ́ kó ṣiṣẹ́. So àsìkò jìdì ni. àsìkò jìdì ni gbogbo àwọn jìdì ló wà ń bẹ àti báyìí mo dẹ̀ ti mọ̀ wọ́n so wọ́n pè mí gbọ́dọ̀ fi tòṣèlú bá nǹkan téèyàn ṣe ń padà bọ̀ wá jẹ kéèyàn fi bàjẹ́. ọ̀gá mi ti gbé Amosun ti gbéṣẹ́ fún mi inú ọ̀hún bíbá Lákì Olúgbadé last born wọ́n ń ṣe wedding tó yẹ kí n play bẹ̀ ẹ̀gbọ́n mi ni mo gbé lọ bẹ̀ mo lọ play lẹ́kọ̀ọ́. mo lọ play lẹ́kọ̀ọ́ because àwọn nǹkan yẹn la máa padà wá bá òun náà la dẹ̀ padà wá bá ń sìn. táwọn èèyàn bá ń sọ pé wọn ò rí Túndé dáadáa wọn òṣèlú kọ́ o. kò ń ṣòṣèlú. òṣèlú kọ́ àwọn ọmọ yẹn náà ò ṣeré ń sìn. àwọn ọmọ táwọn náà ń bọ̀ lẹ́yìn wa yẹn náà wọn ò ṣeré. wọn ò mú bí eré. pẹ̀lú èmi dẹ̀kẹ̀rẹ́ ń sìn ẹ mọ̀ àwọn kan tẹ̀ pé a gbọ́dọ̀ jáyé aláyémáyé. àwọn bẹ̀rù tó máa ń wà náà kan. ẹ fún mi ní lára ìlú tẹ́tí ẹ máa ń lò fún Amosun gbà yẹn. àbórin tẹ máa ń kọ. orin kan wà tó yẹ pé mo ṣe fún wọn èmi àti ọ̀gá Mákindé Fásulé tí mo kọ pé Ìbíkúnlé ń bọ̀ lógún gbogbo ènìyàn ẹ tètè yára láti tẹ̀lé ẹ yára láti tẹ̀lé o gbogbo ènìyàn torí pa Amosun ń bọ̀ wá o ta ló máa tẹ̀lé Amosun o èmi á tẹ̀lé Amosun o so akọ yẹn nígbà yẹn tẹ bá a fi ṣe jíngù nínú rẹ́kọ̀d mi má dáwọ́ dúró yẹn mo ṣe kan tí mo ní ọmọ òye ọmọ àjírí mo kí ẹ ọmọ àjírí mo kí ẹ ọmọ òye yé mo bá ròde. ṣé àbẹ̀kẹ́ tẹ bá ń lọ jókòó tíyàn tó máa ń lọ agbóṣẹ́ sí bòbò dáadáa torí èèyàn gbọ́dọ̀ parọ́ ọ̀gá mi ni wọ́n
máa lọ ọ̀dọ̀ wọn pé kí nǹkan jókòó wọ́n dẹ̀ jọ mọ owó kò dẹ̀ ń fojú pààyàn rẹ̀ ẹ lè rí wọn kọ́ kó ga báyìí o tó bá wà ní stage starch ní láṣọ ẹ̀kọ́ ń ṣẹ̀dá pé tó wà ní ọmọ ẹ̀rọ so ẹ̀kọ̀ọ̀kan ìgbà kọ̀ọ̀kan táà náà ń wò pé a ṣì ń play one man band yẹn irú ṣòkòtò bí tútù lábẹ́ àwọn náà máa ń kọjú bí gbẹ̀ngbẹ́ àwọn náà ní gbogbo àwọn kìíní ìsàlẹ̀ kó yẹn àwọn Chelsea bọ̀bọ̀ àwọn ìsàlẹ̀ kó yẹn Chelsea bọ̀bọ̀ máa kọ́ dáadáa nínú orin sẹ́mu àwọn máa jókòó tí bá dẹ̀ ti jọ báyìí following show mi mo máa múlẹ̀ ń bẹ̀ nǹkan tó dẹ̀ help àwọn ni pé wọ́n ṣe gbókòs. wọ́n ń gbókù. gbókòs wọ́n ń fún fèrè play wọ́n ń fún fèrè tẹ̀ àwọn ò gbókù. ok wọ́n ń fún fèrè tẹ̀ lókù. àwọn Undertaker lò gbó. àzìntàn tó bá ń ṣe bẹ́ríà. no house warm me. níbo ni tó bá ń ṣe bẹ́ríà. bẹ́ríà ṣe àwọn onífèrè mélòó ló ń rí bí. sẹ́niyàn ọba ti wà relevant mọ́ tó bá yẹ pé olóṣèlú yẹn lèèyàn lọ gbé ara lé gan. ṣé àwọn ẹni tí ò ti lórúkọ tó yẹ pé olóṣèlú yẹn kọ̀ rí tó láìkẹ́ tó kọ̀ kì mọ́lẹ̀ tẹ́ni Yorùbá lọ fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú pé àwọn tó ti wà lókè yẹn kó máa súnmọ́ wọn because gbogbo nǹkan táwọn olóṣèlú ṣe ó ní time nǹkan tó ní time ni. so ṣé nǹkan tẹ́ ń sọ ni pé Amusun affect yín. mi ì tí ì rí àyè ibi tó ti affect mi tọrọgà mi ò pè mí kó sọ fún mi pé o gbọ́dọ̀ dọdọ lágbájá. ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe ń play for Amusun sí lè play for GD ńgbà yẹn. mo ń play fún gbogbo wọn àwọn èèyàn OGD ni mo ń play fún. sọ́dẹ̀ máa náwó. ọlọ́mọ yẹn kárógun àná pa wọ́n máa náwó. ẹ balance ẹ. mo pátápátá. okay. Iskilu Makinde chairman Ewekoro local government. Alhaji Sefi Alao máa ń wá tí mo máa gbé mic fún wọn ni. èmi ni mo play fún Iskilu Makinde tán fi ṣe gbogbo tẹ́nà wọn tán. ṣé nǹkan tán dẹ̀ máa gbé hàn yí ẹ̀ tán máa ṣe gbogbo ẹ̀ a ní sọ fún bọ̀dá mi pé wíṣẹ́ mo pẹ̀ pé kó wá wọn ò máa jẹ kò sí ọkọ ìbọ̀dá mi máa ṣe fún ẹ má wọ̀rì kìdí kan kọ̀ṣẹ́ báwọn náà gbé mi débi ẹ mọ̀ mo wọnú wọn dáadáa mo dẹ̀ ń jẹ́ kán mọ̀ tán bá ti ń bá mi fà èmi fúnra mi gan ẹ mọ̀ ti kọ́ wa lè bu yẹn ẹni tó bá ti tákù mi jù lọ́dọ̀ Amusun mo máa fún mo ti lọ show ẹ wò ẹ má yẹ ká lọ bẹ̀. ẹ kí lè ṣẹlẹ̀ ń ṣó. mo ti lọ play lọ́ba Fẹ́mi Owódé táwọn olóṣèlú tí mo mọ̀ pọ́n tákù mi àtàlájì tí mo sọ àti àwọn míkì wọn wá jókòó báyìí wọn rí ibi ìlẹsẹ ọ̀rọ̀ mi ti máa mú ejù sí wọn lára nìyẹn mo ṣe débi pé wọn délé wọn sọ pé ṣó mọ̀ pé mi ló ń bá wí ìgbà táwọn èèyàn pé mi tán sọ mo ní àwọn ni mò ń bá wí mo kọ́ ní òwe mo tún wá ń sọ̀rọ̀ mo kọ́ ti gbàgbé ni àbúrò mi kan wà léríkè òun ò tiẹ̀ kí n fẹ́ kí n máa lọ́n pa láyìn tí bá ti ń lọ rẹ̀ wọ́n máa fà mí ní aṣọ ni tí bàbá ti mu bottle water tí mo gbé nálẹ̀ kan tí mo ti ọra mu díẹ̀ báyìí ó tán nìyẹn. gbogbo ẹ̀ tí ó ti ṣe lọ ni máa sọ̀rọ̀ gan ṣá máa ṣẹ̀ mí. ẹ máa gbọ́ sà ọ̀pọ̀ olórin ti máa ń bàjẹ́ mo ti rí àwọn kan tó wọ́n máa ń mú ní iṣẹ́ ara wọn gbàtẹ́ ìjà tó ló ṣe mí ẹ̀yin náà máa dira wọn. ká má parọ́ ó gbìyànjú ẹ̀ ń dira. ó gbìyànjú ó wà nínú Olúwa gan-an tẹ̀mítẹ̀mí náà ti ríṣẹ́ yín rí. tó wọ́n lé wa kí pẹ̀lú mọ́tò. rárá o àjà gbogbo ẹ̀. ẹ̀yẹn náà máa ló ṣe bó ti ní tí mo rí tó ṣe rẹpẹtẹ dáadáa mo lọ play ní Palace Aláké èmi àti Túndé Ṣúẹ̀ ọlọ́ba mi fẹ́ ló kẹ́ o. Túndé Ṣúẹ̀ ẹ̀bùn yìí tẹ̀ ń sọ ìmọ̀ àti bíi 20 years. nínú Palace kò tọ́dún kan tí kinní yẹn ṣẹlẹ̀ wọ́n pé bàbá ṣe aláìsí àjọ play ní irinṣẹ́ wá sí òkè ìjìbù wá sí náà ti kú pèsè òun náà lò full set èmi dẹ̀ lórí iṣẹ́ kan ní àgọ́bà bíbá for 3 speaker bíi àpótí mẹ́sàn-án ṣáàpì Ṣọlá Glorious ló gbé ṣòro yẹn fún ìbò customer yẹn dẹ̀ wà lọ́wọ́ mi bẹ̀rẹ̀ wọ́n á fẹ́ ṣáájú wọn bẹ̀rẹ̀ pé kí n lè ti ṣe tèmi rí nǹkan kan yá ẹ̀mọ̀ experience wa pé tí ó ń bá fi lè bẹ̀rẹ̀ ó lè affect àwa nítorí pé irinṣẹ́ wọn yẹn èmi kọ́ mo kàn ń sọ irinṣẹ́ wọn yẹn mo kàn rí pé ó lànà ni Ọlọ́run nínú àwọn àyàn Jésù yìí tó bá jọmọṣẹ́ wọn àwọn Bonfrey àwọn kìlọ̀ Michael gbogbo àwọn yẹn àwọn Ṣọlá àwọn yẹn lọmọṣẹ́ wọn gbà irinṣẹ́ yẹn ṣe lànà lọ́kàn báyìí gbogbo ní bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ inú ojú ọmọ spíkà ẹbí wọn wà lè ṣe mọ́ àwọn agbo tó wà lọ́dọ̀ wọn wá kọjú sí mi mo kàn rí wípé àwọn gáìsì wọn náà wá náwó fún mi nítorí àjọṣeré èyí lálẹ́ mo lè ti rántí wọn àwọn ṣe ní ìdẹ́pọ́ta kí n fún grandma mi lówó nítorí pé mo fọ́ etí mi ni. látẹ̀yìn. níwájú mi kan wọn gbá látẹ̀yìn èmi jáde láti inú yàrá grandma mi dẹ̀ máa wọn wájú mi báyìí
kí n kàn fún wọn lówó tí wọn mo kàn gbọ́ fọ́ tí yẹn gbáà màmá ta ló gbá mi létí lẹ́nu kan gbá mi létí sí wọn ní nínú àwọn ọ̀rẹ́ nìkan kan mo ṣáà fún wọn lówó yẹn wọ́n ní kí n lọ sí chemist tàbí ọ̀dọ̀ chemist wọ́n ní kí n ra mo létí ro mi wọ́n wá ní kí n lọ ra tetracycline àti flagyl ẹ̀sà nígbà tó máa di òru ní nǹkan bí aago kan iwájú báyìí lórí ìwà orí mi ó ti yí débi bá Ọlọ́run fẹ́ẹ̀tì mi bó ṣe wà wájú yìí ó ti yí wá bí ọpẹ́lọpẹ́ àbúrò grandma mi kan wà yẹn wálé àtàwọn bàbá kan náà tó pé kí orúkọ mo lò tó 2 months kí n tó lè sọ pé mo gbọ́ nígbà tó tóbi 1 month mo ń lọ ṣó padà bọ̀ máa súnmọ́ mọ́nítọ̀ máa máa wọ ọwọ́ alápàlà máa máa wo bọ́dí kí ni máa wò ni máa máa fi gbogbo ọ̀rọ̀ tí mo bẹ̀lẹ̀ dá mi sọ ló ti gbọ́ ọ̀rọ̀ tí mo bẹ̀lẹ̀ dá mi rò ló ti gbọ́ ní kùtùkùtù ọjọ́ ayé mi mo bẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ìpè kọ́rọ̀ ayé kó má máa sú mi o ẹlẹ́dàá mi ti gbọ́ bàbá ṣàánú mi o gbogbo ọ̀rọ̀ tí mo bẹ̀lẹ̀ dá mi sọ ló ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mo bẹ̀lẹ̀ dá mi rò ló ti gbọ́. Nàìjíríà ìlú aláyọ̀ níbi tí a bí mi sí. Nàìjíríà ìlú aláyọ̀ níbi tí a bí mi sí. Èmi á ṣe ìwọ á ṣe ó dára forílẹ̀-èdè wa. Nàìjíríà ìlú aláyọ̀ níbi tí a bí wá sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé àti ní òkè òkun káàkiri gbogbo àgbáyé tí Smart ń ṣì wà ń bẹ̀ kò sí ọkọ̀ tó ṣe bàbá o Ọlọ́run ọba ṣì ń ṣe ìyanu ẹ̀ á ṣì wà dìbìdìbì dáadáa any occasions tẹ́ bá fẹ́ ṣe kò ṣì wà lé síbẹ̀síbẹ̀ o so phone number mi 080 39 51 1937 080 39 51 1937 WhatsApp mi ní Facebook mi náà Babátúndé Kẹ́hìndé. All right, ẹ ṣé gan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn ẹ ṣé gan.